gbajúgbajà olórin ẹ̀mí Bùnmi Akínàánú omijé ojú mi jáde láyé. Gbajúmọ̀ olórin ẹ̀mí Bùnmi Akínàánú Adéoyè ó ti kílẹ̀ ayé yìí kó dìgbà ó ṣe. Ọ̀kan lára àwọn tó súnmọ́ olóògbé ọ̀hún tipẹ́tipẹ́ ìyẹn Gbénga Samuel òun ló fìdí ìròyìn ikú rẹ̀ òun ló fi múlẹ̀ fáwọn oníròyìn. Gẹ́gẹ́ bí Samuel gẹ́gẹ́ bó ṣe sọ, nǹkan bí aago 10 alẹ́ ọjọ́ Ṣẹ́gun Tuesday òun ló dákẹ́ sílé ìwòsàn kan nílùú Èkó. Ṣáájú ni obìnrin náà ó ti kọ́kọ́ dùbúlẹ̀ àìsàn fún ọjọ́ pípẹ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí tí wọ́n sì ń fi àdúrà ràn lọ́wọ́. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ olólùfẹ́ àti ọ̀rẹ́ òun ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìdárò olóògbé náà lórí ayélujára. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn náà ń ṣèdárò, kò sí ẹni tó sọ pàtó bóyá ó ti papòdà ní tàbí ó sì wà láyé. Lára àwọn tó súnmọ́ omijé ojú mi ní Mega Testimony. Òun náà ó mà jẹ́ olórin. Nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó Facebook rẹ̀, níṣe ló ń ṣe ìdárò omijé ojú mi. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ọkàn òun rèé ó fà sí olórin ẹ̀mí náà tí òun sì pé lánàá tí ń ṣe ọjọ́ Ṣẹ́gun Tuesday, àmọ́ àwọn kò láǹfààní láti sọ̀rọ̀. Ó ní omijé ojú mi máa pe òun padà ní nǹkan bíi aago 4 kù ìṣẹ́jú 4 ní ìrọ̀lẹ́. Ó sì dàbí pé ìgbà ìkẹyìn tí àwọn yìí ó sọ̀rọ̀ nìyẹn. Bákan náà ni Akínyadé Olúbùkọ́lá Rachel, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sẹ́ńwẹ́lẹ́ Jésù, òun náà má sọ̀rọ̀ lójú òpó rẹ̀. Ó ní ìrora àdúrà tí kò gbà. Àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n ti ń bá a kẹ́dùn omijé ojú mi lójú òpó rẹ̀. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn náà. Kí ni tó ti ṣẹlẹ̀ ṣáájú ni omijé ojú mi ó ti kọ́kọ́ ń ṣàìsàn tó sì ń lọ sí àwọn ilé ìjọsìn fún iṣẹ́ àdúrà láti borí àìsàn náà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lọ́dún tó kọjá, òun ni fídíò kan mà jáde níbi tí olórin ẹ̀mí ọ̀hún tó ti jòkó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó sì wú tí wòlíì kan sì ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. Lẹ́yìn náà ni àwọn olólùfẹ́ rẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́ títí di àsìkò yìí tó fi jẹ́ wípé ìròyìn ikú rẹ̀ òun ló tún gbòde kan o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ omijé ojú mi, kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere, kó sì má ṣe tèmi àti ní kóyákóyá o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.